ọmọ rẹ bí yan DJ Kúlẹ̀ tí wọ́n mo jírí láàárọ̀ ìwọ ni mo dẹ̀ fẹ́ jí kí àdàfọ̀ ẹ̀ ọ̀nà ò ní bàjẹ́. bẹ́ẹ̀ ṣe rí òyìsì ń dó bó ṣe ń la òbò ló ń la ṣe bí ìṣojú ẹ̀ lélẹ̀ ṣe bó kọ́ mi ni. mọ́mì ìyẹn mọ́mì favour ọ̀rọ̀ yìí máa fẹ̀ tẹ́ bá mú inú bí ọ̀tá mi. Why are you talking like this as a mother? Èyàn mọ̀ lẹ́sọ̀ ọmọ yẹn as a mother, you are saying that wọ́n fi ṣe. Ojú ò ní sí ẹ̀. Wo adùn àpò àpẹ fún ẹ. Ọ̀nà àlà fún ẹ. Sórí orí ọmọdé tó rò tó ta ẹ́ lára. Tó jẹ́ kí ìfẹ́ bo ojú ẹ̀. Tó jẹ́ kí àwọn olórí ẹbí ṣé mọ̀ pé àwọn olórí ẹbí kan wà. Tírù kan báyìí bá ń ṣẹlẹ̀ lágbo ilé wọn yìí mọ́ ẹ lọ́wọ́ wá ní ibo ló ti rí má parọ́ mọ́ wa o smart enough o wá evidence jáde o tún wá evidence yẹn jáde o jẹ́ kó fowó bù ẹ́ lẹ́nu o jẹ́ kó sọ wípé after all ọkọ ẹni ṣé o fẹ́ tú ọkọ ẹ láṣìírí síta ni á dáa fún ẹ o ní ṣìṣe o ní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ wo béèyàn bá ti rí sọ pé òun máa rìn bẹ́ẹ̀ ló ṣe máa rìn bóyá kí àṣírí ẹranko bí tó dáwọ́ èèyàn bora tó jẹ́ pedophile yìí kó lè tú lọ́lọ́run ṣe ní kó fẹ́ ó lè jẹ́ ìdí tó fi mọ̀ nìyẹn so má regret o èèyàn ṣe mistake àmọ́ téèyàn bá ṣubú amẹrù túdì ni ọmọ kékeré ni ẹ ṣí àdúrà kó tú ẹrù ẹ̀dì ọlọ́run á ṣe ọ̀nà ẹni dáadáa má gbọ́ wọn ni wọ́n pé o àwọn oníbàjẹ́ kan àwọn olóṣì kan wọ́n á máa sọ wípé ó ṣe máa gbé wá sórí social media ohun tó ṣe yìí ló fi ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ẹ́ tó o bá gbé wá sórí social media tó o bá lọ kàn walk away quietly àwọn náà máa drag ẹ tó máa nígbéyàwó oṣù mẹ́jọ tó máa lóòfẹ́ gbélé ọkọ ni ìsìn náà máa blackmail ẹ tó máa lọ wá àwọn tó fẹ́ rí táwọn bá ṣe yẹn once tán ti mọ̀ pé evidence wà lọ́wọ́ ẹ wọ́n lè wọ́nà tán ṣe máa gba ẹ̀mí ẹ tó máa pa ẹ́ dànù àwọn náà máa kọ àfẹ́ kó lọ a ò mọ̀ wípé ọkùnrin ìdágbére nìwò yìí tábìnú ohùn mi ló há ọyẹ́ ló gbé mi lóhùn lọ obìnrin ni ẹ́ o tí bímọ mi ìdẹ̀mọ̀ bóyá o ti bímọ ṣùgbọ́n tó bá pé abiyamọ jáde síta kò fi ọwọ́ gbáyà pé abiyamọ ni ẹ́ gbogbo èso tó bá tara ẹ jáde wọn ní kó èkónà wọn ní ṣìrìn lágbára ọlọ́run ò wá ní gbé egun eléegun mọ́ ò ní ṣìrìn ò ní ṣìgbé mọ́ ṣé orí tó ń ṣe yìí àwọn ìyá òṣì kan wà tó lè bí ìyá tó bí ẹ lọ́mọ tó wà nírú irú ìgbéyàwó báyìí tí wọ́n dẹ̀ jókòó síbẹ̀ tí wọ́n ṣe ṣé orí pé ojú irú àwọn ìyá bẹ́ẹ̀ lọ nínú ọpọlọ àti nínú ìmọ̀ àwọn kan wà torí pé wọ́n wà nílé ọkọ kejì tán kọ́ ọmọ lọ síbẹ̀ tí ọkọ ìyẹn tó ń ṣe irú nǹkan tí olóṣì tó filẹ̀ yìí tó ń ṣe fún ọmọ wọn tí wọ́n daṣọ bò mọ́lẹ̀ wọ́n ní ká má bàa máa kà fún wọn. àwọn ìyá kan wà bí ìyá Favour sírù nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí tí wọ́n bò mọ́ra. àwọn abiyamọ kan wà tán fọwọ́ bò lẹ́nu wípé kán má sọ síta àwọn kan dẹ̀ tún wà àwọn oníranù kan ìyá kan obìnrin òṣì kan tó jẹ́ irú ọmọ 13 years yẹn náà máa blame tán máa lóun ló sì díùsì ọkọ wọn àbọ̀ ògbọ́rú ẹ̀rí ọkọ afọmọ kékeré lóyún ìyàwó àtún máa blame ẹ̀ á ní kí ló wá dọ́dọ̀ ọkọ á ní ọmọ yẹn lẹ́gbẹ́ ọmọ yẹn ṣe kinní kan tàbí kán ní àfiṣe ni bíi tìyá Favour tàbí kán lẹ́lẹ́gbẹ́ ọmọ ni òun ló fi spirit ẹ̀ fà á abiyamọ ni ẹ́ á dà fún ẹ ojú òní tì ẹ́ èyí tó ṣe yìí gbogbo abiyamọ tó jẹ́ abiyamọ tòótọ́ we are proud of you orí àwọn ọmọ tó dẹ̀ torí tí wọ́n ké síta lágbára ọlọ́run ẹlẹ́dàá wọn á ṣàdúrà fún wọ́n tí bá ní kí n máa ṣàdúrà mo lè sọ nǹkan mi má gbọ́ tẹ́lẹ̀ gan-an ẹnu táyé fi ń padé gún náà fi ń padé ògún nígbà tó bá yá gbogbo tó ṣe ìwọ̀n ì máa fi bú ẹ ṣùgbọ́n jẹ́ kí ẹ̀rí ọkàn ẹ dá ẹ láre èyí tó ṣe yìí òun ló dáa jù
ó káre ọmọ kan á dáa fún ẹ mo ní kí ẹni jàre DJ Coollet ọ̀nà Allah pẹ̀lẹ́ káàárọ̀ ṣe dáadáa ló wà wò ó mo léèyàn kan tí mo fẹ́ sọ fún ẹ Ebony ló ń jẹ́ wàrà góòlù kó fi sọ́nù kó fi ṣoge Ebony ń ta góòdù Dubai ló wà pé lórí 08035091988 tó o bá dẹ̀ ṣe tán wàá gba hajj lọ hajj mi kàn tí ní kó o bá lọ báwọn lọ kó lọ yí Káàbà kó lọ sásàfàrò àti márùá kó lọ fi ọ̀rọ̀ ẹ lé Ọlọ́run lọ́wọ́ wọ́n ní ẹ ìwọ ló fẹ́ ọmọkùnrin yẹn ìwọ ló fowó fẹ́ tiẹ̀ kọ́ lákọ̀ọ́kọ́ ànábì gan ní ká fẹ́ obìnrin tó bá lówó jù wá lọ kì í ṣẹ̀ṣẹ̀ ó kàn jẹ́ pé wúrà àti ẹni tí ò mọyì ẹ̀ ló tà fún ẹni tó mọyì ẹ̀ ń bọ̀ lágbára Ọlọ́run fi owó ẹ̀ lọ hajj